ẹ wo bébà tí mo mú dání yìí kíní ẹ rí pé àwọn oní chọ́ọ̀chì ló ní àwọn àbẹ̀ wò. akramakumul karim. èmi ni wọ́n fún láàárọ̀ yìí àwọn àbẹ̀ wò èmi ni wọ́n ṣe kíni. bí wọ́n ṣe wá fún mi ó wá sẹ́ndì mẹ́sẹ́jì sí mi. wọ́n ránṣẹ́ pé yín. ẹsẹ̀ pé mo múra pé mo wọ jíìn mo wọ ṣáàtì àbí nǹkankan o mo múra àfáà ní o mo múra àfáà tó mọ̀ pé àfáà ní ń bọ̀ yìí ẹni yẹn dẹ̀ rí mi pásítọ̀ ni ó sì kí mi ó sì dá mi dúró mo sì dúró wọ́n sì pọ̀ tí wọ́n dúró tí wọ́n ń ṣe wàásù ó wá ní ẹ̀mí Ọlọ́run ní kí n fún yín ẹ̀mí Ọlọ́run darí wọn pé ká fún mi ní àǹbìlì chọ́ọ̀chì kẹwàá kí wọn. ẹ̀mí Ọlọ́run tó wá ní kí wọ́n sọ fún mi wípé tí n bá ní díẹ̀ kí n mọ́ sọnù o kí n túbọ̀ wọn fún ẹni tí yóò ṣe kí ni tí ó ní díẹ̀ wọ́n tó rẹ́ mi sẹ́lòmíì ìyẹn ni mo fi fẹ́ òfò ni ìyẹn ni mo fi fẹ́ sọ fún ìwọ tí ó máa bú ìsìláàmù pé ìsìláàmù wà tolerant ẹ̀sìn wo ló wà tolerant tó ju ìsìláàmù lọ. ìtí mo sọ yìí kò ṣẹlẹ̀ sí wọ́n rí ni tí wọ́n rí ìjáàbù lórí rẹ̀ kódà ó tún bojú wọ́n sì na ìwé ṣọ́ọ̀ṣì fún ọ àwọn ọ̀dẹ́ wò ó dẹ̀ gbá ó dẹ̀ máa bá tiẹ̀ lọ ó mọ̀ pé bí ìgbà téèyàn mọ̀ọ́mọ̀ fẹ́ fìyàn níràn ìníṣesí yẹn mùsùlùmí ó dẹ̀ gbá yóò dẹ̀ máa bá tiẹ̀ lọ ó sì lẹ́sìn ìwé ṣẹ̀sìn àlàáfíà. Allahu akbar. kódà bó ṣe wá ní sí mi o kí wá ní ẹwà nílà káyìn ẹgọ ni mo sì gbé wà ní sórí ṣé mo rẹpísẹ́ǹtì ìsìláàmù yẹn dáadáa báwọn nílà káyìn ẹwà nà kíní sí mi sẹ́ẹ̀rí mi láàfáà ni sórí yìí ò pé ni ìwọ tó fẹ́ sọ lẹ́nu tẹ́lẹ̀ wọ́n wà ní àwọn jàgídíjàgẹ̀ wọ́n ti dé wọ́n ní sọ pé òun ló ṣe kí ni òun ló fi ọ níràn òun ló sọ ẹni tó wíwà ní tó na ìdáǹdè ọlọ́jọ́ méje tó nà sí pé kó gbà lẹ́ni tẹ́sì tí í ṣe yé tó tún wá jẹ́ skọ́là nínú ẹ̀sìn yẹn kí ni ká pè é. lọ́fọ̀ọ́ nẹ́ẹ̀sì eléyìí ẹ̀sẹ̀ sí tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìtò ti wà tipẹ́ ni látọ̀ọ́dún tó tipẹ́ máa gbọ́ ó ní rí mùsùlùmí kó mọ̀ pé mùsùlùmí lórí kó àkọ́mọ̀dé fìlà Ọlọ́run fún aláwọ̀ súrà kan tẹ́yìn mọ̀ pé mùsùlùmí lẹ́ni ká tó mọ̀ wá sọ àáfàá kó owó láwà ní kí láàrin yóò tó bíi 6 tèmi yìí wà láì wọ́n nà kiri ìsí ọ